kìkì ọlá kìkì agbára tí fúnni lókìkí àtìlájẹ àtìkìtà tí kì mọ láyà òkìkí ńlá òkìkí mọ́lẹ̀ apẹnilà ọlọ́lá 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 àfinimọ̀nà tí fi mọ̀nàmọ́ná tẹ̀ máa jẹ́ sí mọ́lẹ̀ fáwọn àyàfẹ́ lóru. ìgbà mi rẹ̀ ó alábà ó máa jìbà iṣẹ́ o. ìgbà mi rẹ̀ ó alábà ó máa jìbà iṣẹ́ o. Ayérayé, ayérayé nínú ọ̀run o, ayérayé. Tótó ọba o ọba, ẹni ńlá tó gbọ́mọ Ísírẹ́lì lọ́wọ́ àdéjìlá. Ìbà mi rẹ̀ o, alágbára o máa jìbà iṣẹ́ o. Ìbà mi rẹ̀ o, alágbára o máa jìbà iṣẹ́ o. Ayérayé, ayérayé nínú ọ̀run o, ayérayé. Tótó ọba o ọba o ọba, ẹni ńlá tó gbọ́mọ Ísírẹ́lì lọ́wọ́ àdéjìlára, ó máa ṣe ò bàbá. Gbà gbogbo ògo, àdìtú ńlá tó mú wàhálà òkun já. Gbà gbogbo ògo, àràbàrí bí Olódùmarè, ìwọ ni mo fògo fún o. Gbà gbogbo ìyìn, àdìtú ńlá tó mú òkun dákẹ́ rọ́rọ́. Gbà gbogbo ìyìn, àràbàrí bí Olódùmarè, ìwọ ni mo fògo fún o. Ìbà rẹ̀ o, alágbára o máa jìbà iṣẹ́ o. Ìbà rẹ̀ o, alágbára o máa jìbà iṣẹ́ o. Ara gbé ohun wo lára sọ. Ẹ̀mí Jésù gbé ẹ̀wú o. Ara gbé owó, ẹ̀mí mímọ́ gbé owó ewo. Ara gbé owó, ẹ̀mí Jésù gbé ewo. Ẹ̀mí Olúwa gbé owó. Ó sọ ẹrù ayé di fúyẹ́. Ìbà rẹ̀ o, alágbára. ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mèrè adúpẹ́ àyìn agbẹ́ ọ̀gá tó ṣe tánú ẹdó láéláé. Bàbá gbọ́ ọpẹ́ wa, bàbá gba ẹ̀yìn wa, a ó máa yàn títí láéláé. Jésù Kristi Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti jẹjọ di wákàtí ọ̀wọ̀ yìí, ọba tó dá wa sí, ọba tó pa wá mọ́, ọba tó tún mú wa rí oṣù tuntun. Òní ní ọjọ́ 5 nínú oṣù kẹjọ ẹ̀rin. Lẹ́yìn èyí báyìí àbọ̀ sínú àwọn oṣù bàbàbà nìyẹn. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó mú wa bẹ̀rẹ̀ rẹ̀ láyọ̀ àti àlàáfíà. Lórúkọ Jésù yóò mú wa gúnlẹ̀ ní àti àlàáfíà. Àtẹ̀mí àti yín náà lájọ Happy New Year lórúkọ ọlọ́run májẹ̀mú. Lẹ́yìn oṣù eléyìí báyìí àbọ̀ sí oṣù bàbàbà nìyẹn, tí í ṣe mẹ́rin tó kàn fún ìparí ọdún. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní ọjọ́ 5 nínú oṣù kẹjọ ní orúkọ Jésù. Orí àkójọpọ̀ oore ọlọ́run májẹ̀mú yóò ṣàjọpọ̀ fún wa ní oṣù yìí, bí oṣù àkọ́kọ́ àti ìkejì dé ìkẹjọ yìí. Èyí tí ò bá pé wa tá à ń béèrè nǹkan tá à ti rí gbà tàbí tí èyí ti tẹ̀ wá lọ́wọ́, mo ní ìgbàgbọ́ pé
nínú ìbẹ́ lọ́rùn wa àti nínú ìgbàgbọ́ wa lórúkọ Jésù. Oṣù kẹjọ yìí ọba májẹ̀mú yóò ṣàjọpọ̀ yóò dẹ̀ kó lé wa lọ́wọ́. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lájẹjẹdú wákàtí ọ̀wọ̀ yìí, ọba tí ò já dòkó, ọba tí ò já dọ̀fọ̀, ọba tí ò jẹ́rú fún wa bí èso àti ìka ṣe fẹ́. Bí ká jáde ká má wọlé ni ọ̀tá ń wí, bí ká sùn ká má jí ni àwọn ọ̀tá ń sọ. Ṣùgbọ́n Ọlọ́run ti ní òun yóò ṣàánú fún àwọn tí òun yóò ṣàánú fún. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àánú tá a rí gbà lọ́wọ́ Ọlọ́run májẹ̀mú, ọba tó mú wa rí ìmọ́lẹ̀ ọjọ́ èní, èyí tó tún mú wa wọnú oṣù kẹjọ náà ní àti àlàáfíà. Mo dúpẹ́ lọ́wọ́ gbójú àtọkàn tó ń wò ó, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń bá wa share rẹ̀ lórúkọ Jésù. A ó ṣe àwọn rere kan ayé yín, a ó ṣe àwọn rere kan yín, a ó ṣe àwọn rere kan iṣẹ́ yín. Ọlọ́run májẹ̀mú yóò ṣe àwọn rere kan yín níbi tí ẹ ti ń wò ó. Mò ń kí wa káàsán ní ìlú Nàìjíríà ń bí, kó dẹ̀ wọ́n kí wa káàárọ̀ ní ìlú bòmíràn, mò ń kí wa káalẹ́ ní ìlú bòmíràn, mò ń kí wa kúrọ̀lẹ́ ní ìlú bòmíràn. Ẹ rí Ọlọ́run mọ̀ọ́mọ̀ dá gbogbo ẹ̀rú ni láti jẹ́ pé kí ni ká lè mọ rírì agbára òun bí òun ṣe ń ṣe ọlá òun. Lórúkọ Jésù, ọlá ìdùnnú ọlá ayọ̀ lọ́lọ́run yóò ṣe fún èmi àti yín nínú oṣù yìí. Mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Bílíọ̀nù Nàìjíríà níbí, èyí tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ Bílíọ̀nù tẹlifíṣàn ní ìlú UK. Lórúkọ Jésù, a ò ní gbèrè ìtìjú. Bàbá mọ̀mọ́ èyí tí Ọlọ́run gbé iléeṣẹ́ yẹn lé lọ́wọ́, lórúkọ Jésù Kristi, iléeṣẹ́ náà ò ní di títì pa. Ọfà ayọ̀ fèsì òdẹ̀ ní báyìí ní ìlú yẹn, ní orílẹ̀-èdè yẹn, ní èyí tí ẹ wà yẹn. Lórúkọ Jésù, Olúwa yóò wà pẹ̀lú yín. Ọlọ́run májẹ̀mú yóò mú yín délé lẹ́yìn àti àlàáfíà. Mo ní lórúkọ Jésù ò ní fi tẹ́lẹ̀ pléènì wálé àti ẹ̀yin àti nǹkan nìyẹn. Lórúkọ Jésù ò ní fi ṣe alábàárù pé bá wa sáfi ránṣẹ́. Lórúkọ Jésù òun yóò ní fọ̀ sí yín láéláé. Ọlọ́run májẹ̀mú yóò wà pẹ̀lú yín. Dáàdì mọ́mẹ̀ èyí tẹ́ ẹ máa wo ohun Olúwa ní ìjọ kẹjọ kéjẹ kọjọ, ó tún ti bẹ̀rẹ̀ náà nìyẹn o. Ẹ bá mi pe mọ́mì àti dáàdì wípé ìyá àdúrà rẹ̀ abániṣe ó ti bẹ̀rẹ̀ sí ètò ohun Olúwa. Ohun Olúwa yìí ó máa wá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní ìlú Nàìjíríà níbí. Lórúkọ Jésù, ohun Olúwa sínú ayé yín kò ní di ìsọ̀rọ̀ òdì sí. Fún ọ̀rọ̀ wa tí a fẹ́ sọ ní ọ̀sán yìí, ètò yẹn gá tún dá lórí ètò kókó ètò yìí gangan, ohun Olúwa. Ohun Olúwa, tí ohun Olúwa bá wá sínú ayé ènìyàn, Ọlọ́run sì ń fẹ́ nítòun ni. Ọlọ́run ètí ìgbàgbé rẹ̀. Lórúkọ Jésù, tí Ọlọ́run kò ní di sí wa, ohun Ọlọ́run sínú ayé wa kò ní di ìsọ̀rọ̀ òdì sí. Mo fẹ́ kẹ́ jáwó ẹni tí ó gbọ́ ohùn sí Ọlọ́run lẹ́nu, èyí tó gbọ́ ohun tí Ọlọ́run alààyè sọ tí ṣe Jésù Kristi, èyí tí àwa ń ké pè tí a nígbàgbọ́ ní inú rẹ̀. Ó gbọ́ ohùn sí lẹ́nu, ó dẹ̀ rí fún un bí ó ṣe fẹ́, bí ìránṣẹ́ yẹn ṣe fẹ́ gẹ́lẹ́. Ohùn tó gbọ́ sí ẹnu Ọlọ́run Jésù Kristi, ó ṣe kíni, ó di ìbùkún sí inú ayé rẹ̀. Ẹ jẹ́ ká wo ìwé Luke 5. Ẹ jẹ́ ká wo ìwé Luke 5. Luke 5 4-8 ẹ̀ nípa Símónì. Ẹ̀rí èyí tí Ọlọ́run ṣe kíni, tí ó ti wà ní etí odò ní àìmọye ìgbà, ó ti wà níbẹ̀ fún àìsùn láti ṣe kíni, láti pẹja. Símónì Pétérù, ẹ̀rí ó fẹ́ pẹja, ó ṣàìsùn, ó ṣe àìsùn títí síbẹ̀síbẹ̀ kò rí ẹja pa. Ṣùgbọ́n Jésù Kristi ń kọjá lọ nítòótọ́, ó wá pé ó ní ju àwọn rẹ sínú odò. Ó wò ó pé ó tún fún lésì pé àwa ti ṣe àìsùn, a ti ṣe wàhálà títí ní òru gànjọ́ mọ́jú, síbẹ̀síbẹ̀ kò sí ẹyọ kan tí a rí pa. Ó ní mo ní kó jù àwọn nì sínú odò. Ó jù síbẹ̀. Láti ọdún náà ẹja kò tán ní ọ̀gangan ibi tí wọ́n ti ń pa yẹn. Nígbà tí a débẹ̀, nígbà tí a lọ sí Jerúsálẹ́mù, ọ̀gangan odò yẹn fresh fish ni wọ́n pa fún wa, tí í ṣe tìnápà, èyí tí wọ́n máa èpo lẹ́yìn rẹ̀, tùlápíà yẹn fresh ni wọ́n lọ ń pa wá. Mo fẹ́ sọ fún yín pé àwọn ẹja yẹn kò sí kan tó jù kan lọ, size kan náà ni gbogbo wọn máa jẹ́.
mo wo gbogbo iwájú àwa tá à ń jẹ mo rí pé bákan náà ni kò jura wọn lọ. ṣe rí pé Ọlọ́run ti ṣètò síbẹ̀ fún nìyẹn wípé ó máa kó wọ́n dẹ̀ ń kó gbogbo bí kálukú ṣe ń débẹ̀ wọ́n ń ṣe fún wa ní fresh ni wọ́n ń kó ni wọ́n ń ṣe tìlápíà yẹn. ẹ rí bó ṣe gbọ́ ohùn sí Jésù Kristi lẹ́nu ó kọ́ àkópọ̀ ẹja débi pé àwọn tí tó sọ sínú ó ṣe kíni ó fàya. ó tún ránṣẹ́ pé àwọn mìíràn ní òkè odò pé ẹ jọ̀ọ́ ẹ wá ràn mí lọ́wọ́. ṣé ẹ mọ̀ pé tí àwọn náà bá gbọ́dọ̀ sí Ọlọ́run lẹ́nu Ọlọ́run lè jẹ́ ohun tó tó àti ohun tó ṣẹ́kù táwa gan tún lè fún ènìyàn níbẹ̀. bí orílẹ̀-èdè bá lè gbọ́ ọ̀rọ̀ sí àwọn olórí lẹ́nu ẹ jẹ́ mọ̀ pé ìlú wọn yóò tùbà yóò tùṣẹ. tí ọmọ bá lè gbọ́rọ̀ sí òbí lẹ́nu ẹ jẹ́ mọ̀ pé yóò tùbà yóò tùṣẹ nítorí pé kíni ohun tí òbí lè bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ ó yàtọ̀ sí ohun tí tíṣà lè fi bá sọ. ṣùgbọ́n nínú ayé yìí ṣé ohun tí à ń gbọ́ gan láàrin ara wa ṣé à ń ṣàmúlò rẹ̀ débi pé a ṣe àmúlò ọ̀rọ̀ Ọlọ́run débi pé a ṣàmúlò ọ̀rọ̀ ohun Ọlọ́run débi pé ó tún pe àwọn mìíràn pé ẹ jọ̀ọ́ ẹ wá ràn mí lọ́wọ́. tí àwa náà bá gbọ́ ọ̀rọ̀ sí Ọlọ́run lẹ́nu a ó ṣe kíni a ó jẹ àjẹyó àti àjẹṣẹ́kù débi pé àwa gbọ́ ó tún fún ènìyàn mìíràn. ṣùgbọ́n ṣé ohun tó ń bẹ nínú ayé ṣé èso ti gba kọ́kọ́rọ́ lọ́wọ́ rẹ̀ báyìí lọ́wọ́ etí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. ọ̀pọ̀lọpọ̀ etí àwọn ènìyàn ti ṣe kíni èṣù ti gba kọ́kọ́rọ́ ọbẹ̀ nígbà tó jẹ́ wípé ohun tí ò tó Ọlọ́run ni wọ́n ń forí wọn balẹ̀ fún wọn ò gbóhùn Ọlọ́run mọ́. ó wá jẹ́ kí gbogbo ẹ̀dá fi àgàn àti fi àgàn ó jẹ́ kí gbogbo ẹ̀dá bíi pé ṣé inú ayé ẹ̀kọ́ la wà tẹ́lẹ̀ ni. ó jẹ́ ká máa wò pé ṣé inú ayé ẹ̀kọ́ ni a wà tẹ́lẹ̀ kí ló dé tí ayé rí báyìí. ó lójú ọmọ ẹ̀yìn Ọlọ́run tó wà nínú ìjọ gan tó gbóhùn sí olùdásílẹ̀ lẹ́nu bí wọ́n bá tiẹ̀ mọ́ tó sọ̀rọ̀ sí ìránṣẹ́ Ọlọ́run gan wọ́n láwọn sọ kò sí tó fẹ́ ṣẹlẹ̀ ẹgbẹ́ ṣe ìránṣẹ́ Ọlọ́run yẹn ló máa gbìjà rẹ̀ ṣá àbí Ọlọ́run gangan tó pè é. nígbà tí ìránṣẹ́ Ọlọ́run bá sọ pé ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ tàbí báyìí nìkan ṣe rí tí ọmọ ìjọ lérò wípé yín làálí yín sọ̀rọ̀ sí yín nípasẹ̀ ń tẹ́ wí fún mi yẹn kò rí bẹ́ẹ̀. ẹ wo bí ayé gan ṣe dà lọ́wọ́lọ́wọ́ báyìí. nígbà tí a gbọ́ ọ̀rọ̀ sí Ọlọ́run gan lẹ́nu mọ́ nígbà tí a gbọ́ ohùn Ọlọ́run gan gbọ́ mọ́ ẹ gbọ́ sí agbára kan wà débi pé bóyá ìránṣẹ́ Ọlọ́run ó dè mọ́ra ni wọ́n fi mọ̀ ní ìránṣẹ́ Ọlọ́run ni inú ni wòlíì ń gbé. ọ̀rọ̀ yìí jáde láti ẹnu Jésù Kristi pé mo ní o jù ú sínú àwọn kó o ju àwọn rẹ sínú odò. ó dẹ̀ gba ohùn Ọlọ́run gbọ́ ó wá kó àkópọ̀ ẹja léè tó pọ̀ débi pé àwọn rẹ̀ fàya kódà àwọn ẹja mìíràn gan tí wọ́n ní wọn ò rí àwọn yẹn tí wọ́n ní wọn ò rí wọ̀ wọ́n ní wọ́n ń fò báyìí wọ́n dẹ̀ ń bínú wọn kú tí wọ́n wèsì ara wọn nítorí pé kíni ohùn Olúwa ibi tó yẹ káwọn náà wọ̀ kí ẹni yẹn kó àwọn òrọ̀ náà wọ ọbẹ̀ wọ́n ṣe kíni wọ́n bínú fò jáde wọ́n dẹ̀ para wọn. ohùn Olúwa tí Símọ́nì Pétérù tí ò bá gbọ́ ohùn Ọlọ́run yẹn ni ó ṣeé ṣe kó ṣàdúró lórí n tó wí pé àníṣe a ti ṣàìsùn mọ́jú a kò rí nǹkan kan. ó ṣàìsùn mọ́jú èmi ní kò jù ú síbẹ̀ ó jì jù ú sí ọ̀gangan bí tó ní kò jù sí níbi tí wọ́n ti ṣe wàhálà ó yà á lẹ́nu. kódà nígbà tó pẹ́ tó kó ẹja ń tán òun gan ya kó gbẹ̀dálẹ̀
ó bẹ̀rẹ̀ sí tẹ̀lé Jésù pé irú ènìyàn wo lèyí. Ṣé ohun Ọlọ́run tí ẹ̀ ń gbọ́ yẹn gangan ṣó lè jẹ́ tẹ̀lé ìránṣẹ́ Ọlọ́run òtítọ́ àti òdodo, àbí àwọn èyí tí ń ṣe abracadabra bí wọ́n ṣe ń pè é, tí wọ́n ń ṣe àyínìke àti àyínìpadà nítorí pé kíni ọrọ̀ ayé wà ní ọwọ́ wọn. Àwọn èyí lè rò pé ọ̀rọ̀ Ọlọ́run bẹ níbẹ̀, ohun Olúwa wà níbẹ̀. Ohun Olúwa sì rèé, bó ṣe fa igi kédárì ya, kò sí tí ò lè túnṣe, kò sí tí ò lè bàjẹ́. Ó tún ayé ìránṣẹ́ yìí ṣe, ó sì lè bá ayé àwọn ẹlòmíràn jẹ́ nígbà tí ò bá gbọ́ ọ̀rọ̀ sí Ọlọ́run lẹ́nu. Ẹ jẹ́ ká wò ìwé Psalm 142, ẹ jẹ́ wo verses 1 to 2 rẹ̀. Nípasẹ̀ pé tí a bá kọ̀ tí a gbọ́ ohùn Ọlọ́run, tá a gbọ́ ohùn Ọlọ́run gbọ́, tá a sinmi lé ọ̀rọ̀ Ọlọ́run, kẹ́ jẹ́ ká wo ohun tó wà níbẹ̀ náà. Lórúkọ Jésù, ohun Olúwa sínú ayé mi àti kò ní di sọ̀rọ̀ òdì sí. Mo ní lórúkọ Jésù, ohun Ọlọ́run sínú ayé mi àti kò ní di sọ̀rọ̀ òdì sí. Ohun Ọlọ́run sínú ayé wa ní inú ayé yìí, èyí tá a fi ṣe káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere, tá a fi gbọ́ létí Ọlọ́run tí ó sì fi kí wa káàbọ̀, kò ní di sọ̀rọ̀ òdì sí. Torí tí a bá wo inú ayé yìí lọ́wọ́lọ́wọ́ nísìn, a mọ̀ wípé èṣù ti gba kọ́kọ́rọ́ ìjọba pátápátá. Àfi ẹni tó bá gbọ́ ohùn Ọlọ́run gbọ́, tó sinmi lé Ọlọ́run, tó mọ̀ ní Ọlọ́run ní òtítọ́ àti òdodo, tó ń gbọ́ ohùn rẹ̀ gbọ́ nínú ìrìn àjò rẹ̀, ó lè ṣe oníborí ẹ o, ó lè ṣe oníborí ẹ, lòsì òní jèrè rẹ̀, èṣù òní kó wa lérè lọ, ó lè ṣe òní jẹ lérè pa rárá. Ṣùgbọ́n tẹ́ a bá kọ̀ tá a gbọ́ ohùn Ọlọ́run gbọ́, tá a sọ pé tinú wa la ó ṣe ń fìyà jẹ àwọn ènìyàn ní ọwọ́lọ́wọ́ báyìí. Tí a bá wo inú ayé tí a wà yìí, tinú mi ni màá ṣe, ó ń fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́. Nípasẹ̀ pé kíni, nígbà tí àwọn ènìyàn bá wò, àwọn kan wà tó jẹ́ pé Ọlọ́run fún wọn lóore ọ̀fẹ́ láti lè mọ ohun tó fẹ́ ṣẹlẹ̀ àti tí ń bọ̀ wá. Wọ́n dẹ̀ ti sọ, wọ́n tún sọ fún àwọn ènìyàn pé tí ó ṣẹlẹ̀ ní wákàtí kan sísìn rèé, ẹ jẹ́ ká ṣe báyìí. Wọ́n ní kò lè ṣẹlẹ̀. Tí a bá wo àwọn orílẹ̀-èdè lóríṣiríṣi ní àkókò yìí, òjò ń ṣe 25 ní àkókò yìí, léyìí tí wọ́n sì ti sọ fún wa pé ẹ jọ̀ọ́, ẹ má ṣe báyìí, ẹ má dalẹ̀ ni, ẹ má ṣe báyìí ni. Ṣùgbọ́n etí àwọn mìíràn di nítorí pé kí ni wọn ò gbọ́ ohùn yẹn gbọ́. Kò wá sí orílẹ̀-èdè kan ní àkókò yìí tí ò ní ìpèníjà tiẹ̀. Nígbà tí igbó tútù tó ń jó tó dẹ̀ ń jó bọ̀ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ní ìlú bòmíràn, nígbà tí òjò dẹ̀ ń kó ilé, kó mọ́tò, kó nǹkan kan ní ìlú bòmíràn, ṣé àti gbọ́ ní tẹ́lẹ̀ ni? Kí ló dé tá à ń ṣe tí kunkun tá à mọ́ gbọ́ ohùn ara wa gan gbọ́? Nípasẹ̀ pé àgbóhùn ara wa gbọ́, kò jẹ́ àgbóhùn Ọlọ́run gan gbọ́. Tí Ọlọ́run bá ní ẹ má ṣe èyí, ìgbà yẹn lánàá ẹ jẹ́ iṣẹ́ òkè wo tó fẹ́ yọ lẹ́yìn rẹ̀, léyìí tí ò tọ́ àti èyí tí ò yẹ, léyìí tí ò yẹ, léyìí tí ò fi ògo fún Ọlọ́run. Ọlọ́run wá níwẹ̀, ẹ má ṣe lọ bó bá ṣe wù yín. Àfi ká máa bẹ̀ ẹ́ pé Ọlọ́run gbà wá, ohùn rẹ sínú ayé wa má jẹ́ ó di sọ̀rọ̀ òdì sí. Ohùn ayé wa, ohùn rẹ sínú ayé wa, nínú ayé yìí, ní orílẹ̀-èdè wa má jẹ́ ó di sọ̀rọ̀ òdì sí. A ò rí ohun tó ń kọjá lọ ní àkókò yìí, opó lágbára. Lórúkọ Jésù, ohùn Ọlọ́run sínú ayé wa kò ní di sọ̀rọ̀ òdì sí. Ẹ jẹ́ á gba Ọlọ́run gbọ́, ẹ jẹ́ á mú ohùn Ọlọ́run ká mú ní òkúnkúndùn nínú ìrìn àjò wa. Ẹ jẹ́ ká mú ohùn Ọlọ́run, ẹ jẹ́ ká mú ní òkúnkúndùn nínú ìrìn àjò wa, àbí iṣẹ́ wa, àbí nínú ilé wa, àbí ní ìlú wa, àbí ní orílẹ̀-èdè tí a wà ní. Mọ́mì, dádì,
ẹ má jà ṣe tí kùkùn sí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ má jà wà ẹlòmíràn gan bí a ṣe ń sọ èyí ọmọ ní kí ló ń wí. Ẹ̀mí Ọlọ́run ló rán mi sí yín pé kẹ́ ẹ gba ohùn Ọlọ́run gbọ́ kí ẹ sì tẹ̀lé pẹ̀lú. Nípasẹ̀ èyí tí a bá gbóhùn Ọlọ́run gbọ́, tí a ṣàtúnṣe tàbí tá a kúrò lójú ọ̀nà tí Ọlọ́run lòun ò fẹ́ nì, tá a kúrò lójú ọ̀nà tí Ọlọ́run lòun ò fẹ́, tí a da gbogbo ohun tí Ọlọ́run lòun ò fẹ́ nì tá a dá sílẹ̀, ohùn Ọlọ́run sínú ayé wa kò ní di ìsọ̀rọ̀ òdì sí i. Tá a kúrò nínú ohun tí òbí àbí alábàtàn bá sọ fún wa pé kíní ìtọ́ tàbí kíní yóò tọ́ ẹ má ṣe é, tí a bá fi sílẹ̀, ebi ká lè fi àlàáfíà lo ìrìn àjò ayé wa ni. Dáàdì, mọ́mì, brọ́dà, sísítà mi, ṣebí ká lè fi ìrìn àjò wa ká fi lè rìn ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ, ní ọ̀nà tí ò ní mú ìparun àti ìpayín kékeré wọ inú ayé wa ni. Àwọn ìránṣẹ́ mìíràn wà tó yẹ pé ọ̀nà tí ò tọ́ ni wọ́n máa kó ayé wọn gbà. Ìránṣẹ́ Ọlọ́run á dẹ̀ máa wò wọ́n nítorí pé kí ni ó ti sọ ṣùgbọ́n gbà tí wọn ò bá ti gbọ́ á máa wò wọ́n. Ẹ má jẹ́ kí etí wa kó di sí etí ọ̀rọ̀ Ọlọ́run bá ń sọ fún wa àti èyí tí a bá ń gbọ́ lẹ́nu àwọn ènìyàn tàbí ìránṣẹ́ Ọlọ́run tàbí èyí tí Ọlọ́run gan bá ń sọ fún wa. Gbogbo wa la ní ẹ̀mí mímọ́ ní ara. Kò sí ẹnì kankan tí ò ní ẹ̀bùn tiẹ̀, ó yàtọ̀ síra wọn ni. A fún ẹlòmíràn ní ẹ̀bùn àlá nípasẹ̀ ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ tàbí ohun tí Ọlọ́run bá fẹ́ kó ṣe. A sì fún ẹlòmíràn ní ẹ̀bùn ìgbọ́ ohùn wípé ṣe é báyìí. Bẹ́ẹ̀ la fún ẹlòmíràn ní ẹ̀bùn tó jẹ́ pé àsọtẹ́lẹ̀ ni, tí ó sọ tí ó dẹ̀ rí bẹ́ẹ̀. A dẹ̀ fún ẹlòmíràn ní ẹ̀bùn wípé wọ́n máa wò ó, tó yẹ pé yóò máa wò ó bí ìgbà tó ń wo tẹlifíṣàn báyìí ní gbogbo tó fẹ́ ṣẹlẹ̀ sí ẹlòmíràn. Ṣùgbọ́n nígbà tó bá ẹni tí ó sọ fún tó bá gbọ́ kọ́, nígbà tí ò bá gbọ́ kí ló fẹ́ ṣe? Ṣùgbọ́n tí nǹkan ní bá wá ṣẹlẹ̀, á lọ yá sọ pé tó Ọlọ́run mo jíṣẹ́ tèmi fún. Ṣùgbọ́n òun ló ṣe etí kúnkún àti ọ̀nà kúnkún fún ìrìn àjò rẹ̀. Ohùn Olúwa sínú ayé wa lórúkọ Jésù kò ní di ìsọ̀rọ̀ òdì sí. Ẹ jẹ́ ká gbọ́ ohùn Olúwa gbọ́, ẹ jẹ́ ká tẹ̀lé ọ̀nà rẹ̀, ẹ jẹ́ ká tẹ̀lé ọ̀nà Ọlọ́run. Nípasẹ̀ èyí, ìparun àti ìpayín kékeré kò ní bá ìrìn àjò wa. Nípasẹ̀ èyí, a ò ní sọ pé a kábàámọ̀ pé kí la wáyé sí. Lórúkọ Jésù, ohùn Olúwa sínú ayé wa kò ní di ìsọ̀rọ̀ òdì sí. Dáàdì, mọ́mì, ẹ má jìnnà nítorí pé mo mú iṣẹ́ kékeré kan wá fún wa ní ọ̀sán yìí, léyìí tí a tún lè lò fún ìrìn àjò wa. Kìkìdá kẹ́jú bá mi mú ìwé àti pẹ́ẹ̀nì láti lè ṣe kíni, láti lè kọ àwọn ètò iṣẹ́ náà sílẹ̀ láti lè ṣe. Lórúkọ Jésù, a ò ní gbèrè ìtìjú. Ẹ jẹ́ ká lọ nínú àdúrà, ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀bẹ̀ fún ìdáríjì. Ọlọ́run dáríjì mi. Tá a bá rí agbára èyí tí ìjẹ́ kí n dáhùn fún ohùn Ọlọ́run tí mò ń gbọ́ nínú ìrìn àjò mi, Olúwa dáríjì mi, ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Èyí tí ò ní jẹ́ kí n gbọ́, etí tó lè mú etí rẹ̀ di sínú ìrìn àjò ayé mi láti lè má gbọ́ ohùn Ọlọ́run gbọ́ sínú ìrìn àjò ayé mi. Bàbá dáríjì, ọmọ dáríjì, ẹ̀mọ́ dáríjì. Ó yá mú mi kúrò ní ẹ̀ṣẹ̀ náà. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ já sọ fún Ọlọ́run. Ẹ̀mọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára. Gbogbo alágbára ayé tó pèrè ní alágbára lórí ìrìn àjò ayé mi, tó ní wọn ò ní rọ́nà tàbí wọn ò ní ṣe rere, tàbí ayé mi ò ní ní ìtumọ̀ fún ìrìn àjò ayé mi tí mo bá ara mi yìí. Lónìí ní orúkọ Jésù, yá ṣí lọ́wọ́ iṣẹ́ kò nínú ayé mi, ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Gbogbo ẹni tó pèrè ní alágbára ayé, tó gbé alágbára ayé lòun láti lè ṣe ọwọ́ ìrìn àjò ayé mi láti lè dàrú, tàbí láti ní má jẹ́ kí n rọ́nà lọ. Mọ́mì, dáàdì, ẹ sọ fún Ọlọ́run lónìí ní orúkọ Jésù. Olúwa kó ṣe ní ọwọ́ iṣẹ́
ta la lágbára ayé tó pẹ̀rẹ̀ ní alágbára lórí ìrìn àjò ayé yín mọ́mì dáàdì lónìí ní orúkọ Jésù Ọlọ́run kò pín nípa gbogbo tó fi ń ṣagbára lórí yín yẹn ní orúkọ Jésù ó yá kó gbèrè tìjú Ọlọ́run májẹ̀mú yá kó jẹ́ ayé kúrò ní ọwọ́ rẹ̀ bàbá kó jẹ́ ayé ńgbà kúrò ní ọwọ́ rẹ̀ lónìí ní orúkọ Jésù mọ́mì dáàdì ẹ̀ ọ̀rọ̀ náà lọ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ tó sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára alágbára ayé wọ́n máa dí ojú ọ̀nà ni gbogbo ojú ọ̀nà ìṣeré làwọn yóò ti mọ̀ ojú ọ̀nà ìṣeré yẹn gangan ni wọn yóò lọ dúró sí ẹ̀jẹ̀ sọ fún Ọlọ́run ẹ̀mí mọ́ gbà mẹ́yìn ìwọ alágbára tó pẹ̀rẹ̀ ní alágbára tó ní alágbára ní ọ́ gbogbo ọmọ ológo ni wọ́n máa tẹ̀rí rẹ̀ bá o ò ní jẹ́ kó rọ̀nà lọ rárá o ò ní jẹ́ kó rọ̀nà lọ láíláí lónìí ní orúkọ Jésù Olúwa kó gbàgbára lọ́wọ́ rẹ ẹ gbàdúrà orúkọ Jésù Kristi Ọlọ́run májẹ̀mú gbogbo ẹni tó pèrè lálágbára ayé lójú ọ̀nà yín yẹn lójú ọ̀nà ìṣerere yín yẹn lójú ọ̀nà ògo yín yẹn tó pèrè lálágbára ayé tó lóun ò ní jẹ́ ẹ̀rọ náà lọ tó lóun ò ní jẹ́ kẹ́ ẹ̀rọ náà bọ́ tó ní àní àti ìṣerere yín yẹn òun yóò dí ọ̀nà rẹ̀ ni lónìí ní orúkọ Jésù Olúwa gbàgbára lọ́wọ́ rẹ̀ ìwọ alágbára ayé gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo àwọn ìránṣẹ́ yìí lórúkọ Jésù mọ́mì dáàdì ẹ ó rí ọ̀nà lọ ẹ̀mí alágbára ayé ní orúkọ Jésù kò ní ráyè nínú ayé yín mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹja sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo ẹ̀mí tí máa tẹrí ọmọ ológo ba tí ìjọ ọmọ ológo ó sún síwájú lónìí ní orúkọ Jésù ó yá jí ó gbèrè tìjú ẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù àgbàgà Jésù Kristi gbogbo ẹ̀mí tó máa tẹrí ọmọ ológo ba ní ilé ìyá ní ilé bàbá yín yẹn ní ilé ọkọ ní ilé ìyàwó yín ṣùgbọ́n gbogbo ọmọ ológo lòun máa tẹrí rẹ̀ bá tí ìjẹ́ kọ́rọ́nà lọ lónìí ní orúkọ Jésù Kristi bàbá Ọlọ́run kó yẹ̀yẹ́ rẹ̀ bàbá kó gbàgbára lọ́wọ́ rẹ̀ gbogbo agbára ayé èyí tó ń lò láti lè máa tẹrí ọmọ ológo bá tí ìjẹ́ ọmọ ológo rọ́nà lọ tí ìjẹ́ kọ́ ọmọ ológo rọ́nà sún síwájú lónìí ní orúkọ Jésù Kristi bàbá Olúwa kó jẹ́ ayé ńgbà kó lọ́wọ́ ẹ̀ lónìí ní orúkọ Jésù mọ́mì dáàdì ẹ ó rí ọ̀nà lọ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹja tó gbàdúrà yìí ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Ọlọ́run o gbogbo kìnìún ayé tó gbé ògo mi hánu bàbá Olúwa bá ń pọ̀ lẹ́nu rẹ̀ ó yá pọ̀ kúrò lẹ́nu rẹ̀ ó yá fògo mi lẹ́nu lọ́wọ́ ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù ìwọ kìnìún ayé tó yẹ pé ògo ọmọ ológo ń lò máa gbé hánu lónìí ní orúkọ Jésù Olúwa pọ̀ kúrò lẹ́nu rẹ̀ lónìí ní orúkọ Jésù ológo rèé ó yẹ gbògo yín padà bàbá kó gbà lẹ́yìn lọ́wọ́ ọmọ ológo ní ní tòótọ́ ní orúkọ Jésù mọ́mì dáàdì ògo yín yóò tẹ̀ yín lọ́wọ́ ẹ ó dẹ̀ fẹ̀mí kúkú àti àlàáfíà lò bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹja sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ẹ rí wọ́n ti sọ ìgbésí ayé ẹlòmíràn di gàrí láti máa yan sí yan sọ́hùn nígbà wọn bá dẹ̀ yan tán wọn ó tún ṣe kíni wọn ó ṣẹ̀ṣẹ̀ tó tà á síta talent tó sọ ayé yín tó gbé ayé yín sínú agbára tó yan bí ẹyan gàrí báyìí lónìí ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ó yá bomi pa iná rẹ̀ níbi tó ń bá ayé yín dé yẹn ní orúkọ Jésù ó yá ṣí lọ́wọ́ ṣe gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù gbogbo ẹ tó ní ayé yín òun yóò ṣàtàtìná rẹ̀ wípé òun ò ní jẹ́ ẹ̀rọ náà lọ lónìí ní orúkọ Jésù mọ́mì dáàdì brother sister mi Ọlọ́run májẹ̀mú Olúwa kó bomi pa iná rẹ̀ gbogbo ibi tó ní ayé yín sí àti ibi tó tà á sí àtẹni tó tà á fún lónìí ní orúkọ Jésù bàbá kó gbogbo yín padà lẹ́yìn lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹja sọ fún Ọlọ́run ẹ̀mí mọ́ba tó pọ̀ ní ipá àti agbára Ọlọ́run o gbogbo ẹ̀mí tó mú ògo mi tó tà fún ẹlòmíràn èmi ológo rèé bàbá gbogbo mi fún mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù gbogbo ẹ̀mí tó ta ògo yín tó tà fún ẹlòmíràn ní wákàtí ọ̀wọ̀ ní bològo yín wà Ọlọ́run lọ́jà àgbà ní wákàtí ọ̀wọ̀ bàbá ó yá kó gbogbo yín lẹ́yìn lọ́wọ́ dáàdì mọ́mì Olúwa yóò gbogbo yín fún yín lónìí ní orúkọ Jésù ẹ ò rí ògo yín lò bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa
àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹjẹ́ á tún sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Ọlọ́run o, talent tó tilẹ̀kùn mọ́ ìṣerere yín yẹn, tó ní ìṣerere yín ó dojú ọjọ́ kú báyìí kóhun tó ṣe kíni inú bojì lòun ó ti fògo yẹn lẹ́yìn lọ́wọ́ lónìí ní orúkọ Jésù. Irọ́ ló pa. Bàbá o, gbogbo tó fi ń sagbára lẹ́yìn lórí yẹn ní orúkọ Jésù, Ọlọ́run fi kú òjijì bí ayé rẹ̀ wò. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, àgbàràgà Jésù, Ọlọ́run má jẹ̀mú. Bàbá o, gbogbo ẹni tó mú kọ́kọ́rọ́ ìṣerere yín tó nínú bojì lòun ó ti fi lẹ́yìn lọ́wọ́ yẹn lónìí ní orúkọ Jésù. Ẹ̀mí mọ́ o, Olúwa fi kú òjijì bí ayé tiẹ̀ náà wò lónìí ní orúkọ Jésù. Olúwa kó fi kú òjijì bí ayé rẹ̀ wò. Gbogbo ọmọ ológo tó nínú sàárè lòun yóò ti fi kọ́kọ́rọ́ ògo yín lẹ́yìn lọ́wọ́, kò rí bẹ́ẹ̀ mọ́ lónìí ní orúkọ Jésù Kristi. Ikú òjijì tó fi ń bẹ ayé yín wò yẹn, òun ni yóò kúkú yẹn. Bàbá o, ó yá gba ògo yín lẹ́yìn lọ́wọ́. Ikú òjijì tó lòun ó tó fún yín nínú sàárè lòun yóò tó fi kọ́kọ́rọ́ ògo yín lẹ́yìn lọ́wọ́ lónìí ní orúkọ Jésù. Ìpín yẹn kò jẹ́ tiyín mọ́, bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹja gbàdúrà dáadáa. Ẹ̀ẹ́dì téèyàn bá dé sẹ́mítírì níbi tí wọ́n sin àwọn ènìyàn sí, èyí ò rí àwọn ẹ̀fọ́ bí ó ṣe ṣe gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́. Wọ́n fi yé wa pé sọ gbogbo sàárè yẹn tá a ti ń rí ẹ̀fọ́ tó dára yẹn, àwọn ọmọ ológo nígbà tí wọ́n kú tán lògo wọn ń wu ẹ̀fọ́ jáde. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run májẹ̀mú ó ní kí n sọ fún yín pé mọ́mì dáàdì, ẹ̀yin ò rí ògo yín lò, kì í ṣe inú sàárè lẹ́ ó ti gbà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò gba ògo yín lé yín lọ́wọ́ ká ẹ tó lọ, nítorí pé ẹ rí ògo yín lò, ọkàn yóò dẹ̀ balẹ̀ pẹ̀lú ògo náà. Bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Dáàdì, ẹ jẹ́ gbàdúrà yìí. Ṣé iná rí pé ọjọ́ ti ń lọ? Brọ́dà, ṣé iná rí pé àkókò ti ń lọ? Ṣé iná rí pé ọjọ́ orí yín ti ń sún síwájú? Bẹ́ẹ̀ ni sísítà mi, ṣe rí pé ọjọ́ orí yín ti ń sún síwájú, nítorí pé kíni kọ́mọ̀dé wípé àwọn ọmọ tó yẹ ká fi ṣe àbíkànlá ṣe fi ń ṣe àkọ́bí. Ẹ̀jẹ̀ á sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Ọlọ́run ràn mí lọ́wọ́. Bàbá o, Olúwa ràn mí lọ́wọ́. Níbo ni wọ́n fi ìṣerere yín pamọ́ sí lónìí ní orúkọ Jésù? Olúwa kó wá rí fún yín, kó fi lé yín lọ́wọ́. Ìgbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, àgbàràgà Jésù Kristi. Níbo ni wọ́n fi ìṣerere yín sí? Ta ni wọ́n fi lé lọ́wọ́? Níbo ni wọ́n fi pamọ́ sí? Tí wọ́n lẹ́ẹ̀ ní tètè lọ́kọ tàbí ẹ̀ ní tètè láya, àbí àkọ́bí yẹn tó yẹ ká ẹ fi àkọ́bí ni wọ́n fẹ́ ká ẹ fi ṣàbíkẹ́yìn lónìí ní orúkọ Jésù. Olúwa wò ògo yín lé yín lọ́wọ́. Brother, sister, mo lọ́lọ́run fògo yín lé yín lọ́wọ́. Gbogbo bí wọ́n fi ìṣerere àti ìṣe ògo yín tó fi pamọ́ sí yẹn lónìí ní orúkọ Jésù. Olúwa wárí fún yín, ó sì tẹ̀ yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ á tún gbàdúrà ká tó bọ́ sínú ìpele míì. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára o. Olúwa o, bí ìpín mi bá ti ẹ̀wù kó ṣe kíni kí n mọ̀mọ̀ ìgbà tí mo kọ́, Ọlọ́run ó lè yí ìpín yẹn padà. Ìpín rere ló tọ́ sí mi, ìpín rere ni mo fẹ́. Ó yá yí ìpín búburú kò nú ayé mi, fún mi ní ìpín rere. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, àgbàràgà Jésù Kristi. Bàbá o, ìpín búburú yẹn kò tọ́ sí yín mọ́. Bàbá ó yá kó fún yín ní ìpín rere, ìpín rere tó tọ́ fún ayé yín, tó tó lò fún ayé yín lónìí ní orúkọ Jésù. Mọ́mì dáàdì, Olúwa kó fi lé yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú kó fi àṣẹ dá yín lò. Ẹni mọ́ Ísírẹ́lì kó fi àṣẹ dá yín lò. Ọba àwọn ọba kó fi àṣẹ dá yín lò lónìí lórúkọ Jésù. Ìpín rere tó tọ́ sí ayé yín, Olúwa kó fi fún yín. Bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Kristi Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ ká sáré gba iṣẹ́ yìí, èyí tí mo ní a fẹ́ lò ní ilé. A lọ sínú ìwé orin Dáfídì, Psalm 125, 1 to end rẹ̀. Psalm 125, 1 to end. A ó lọ kà á ìyẹn fún àkọ́kọ́. Psalm 125, ẹ jẹ́ ká kà á ní ìgbà mẹ́ta sínú omi. A tún lọ sínú ìwé orin Dáfídì bákan náà, 109 verses 26 to 29, 109 26 to 29 fún ìkejì, 109 26 to 29
ó di méjì psalm 109 26 to 29 ó di sáàmù ẹlẹ́ẹ̀kejì fún wa ní èyí tí a máa kà ìgbà mẹ́ta mẹ́ta òun la máa kà á lọ sínú psalm 106 verses 4 to 5 péré òun nìyẹn verses 4 to 5 ẹ jẹ́ ká ka àwọn sáàmù mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ jẹ́ ká kà á sí inú omi ẹ rí ọ̀rọ̀ Ọlọ́run tó wà níbẹ̀ ẹ jẹ́ ká fi wẹ̀ ní ọjọ́ mẹ́ta ní ìgbà mẹ́ta mẹ́ta la máa ka àwọn sáàmù yìí lórúkọ Jésù yóò bá wa lára mu ẹ bá mi kọ àwọn sáàmù yẹn sí iwájú skin kí wọ́n lè rí i lórúkọ Jésù a ò ní gbèrè tìjú ọfà ayé ọ̀fẹ́ ìṣòdẹ̀ ní bà wá ẹ jẹ́ ká lọ nínú ìpele àdúrà míì èyí tí a tó fẹ́ lọ Ọlọ́run májẹ̀mú o Olúwa o kọ́dún èkó tó parí o ìpín rere tó o ní fún ayé mi Olúwa jẹ́ ó di ṣíṣẹ ìpín rere tó o yẹ fún ayé mi tó o ní fún ayé mi tó yẹ fún ayé mi tó o ní fún ayé mi bàbá o Olúwa mú ìpín rere náà ṣẹ nínú ayé mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi ìpín rere tó o ní fún ayé mi èyí tó yẹ fún ayé mi bàbá mú ṣẹ Ọlọ́run mú ṣẹ ẹ̀mí mọ́ mú ṣẹ ní wákàtí ọ̀wọ̀ yìí ìpín rere tó o ní fún ayé mi bàbá mú ṣẹ lónìí ní orúkọ Jésù di ohun rere ó tọ́ sí mi di ohun rere ó tẹ̀ mí lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi tí a bá fẹ́ sùn lálẹ́ ẹ jẹ́ ká ka sáàmù yìí psalm 128 verses 1 to 6 psalm 128 verses 1 to 6 ẹ jẹ́ ká kà kí a tó sùn ní alẹ́ lórúkọ Jésù a ò ní gbèrè ìtìjú ọfà ayé ọ̀fẹ́ ìṣòdẹ̀ ní bà wá fún àwọn tó ní iṣẹ́ ọwọ́ lọ́wọ́ iṣẹ́ ọwọ́ mi tí mo ní lọ́wọ́ ẹ jẹ́ ká gbàdúrà Ọlọ́run májẹ̀mú o bàbá o iṣẹ́ ọwọ́ yín lórúkọ Jésù mọ́mì dádì mo ní yóò tó yín jẹ ẹ jẹ́ ká gbàdúrà fún àwọn oníṣẹ́ ọwọ́ Ọlọ́run májẹ̀mú Olúwa kó bá ń gbàdúrà fún yín ẹni mọ́ Ísírẹ́lì ó yá kó bá mi súre fún yín iṣẹ́ ọwọ́ yẹn ní orúkọ Jésù ọ̀nà kó là fún yín ju bí ẹ̀yin gan ṣe lérò lọ ọ̀nà yóò là fún yín dáàdì mọ́mì brọ́dà sísítà lórúkọ Jésù ọ̀nà yóò là fún yín lórúkọ Jésù ẹni tẹ́ ẹ fọkàn sí Olúwa yóò hà tá a ṣí yín pẹ̀lú ẹ̀ láti lè ràn yín lọ́wọ́ láti lè polongo iṣẹ́ yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún àwọn tó ṣòwò tí wọ́n ń tà tí wọ́n ń rà Ọlọ́run májẹ̀mú Olúwa kó wà pẹ̀lú yín òkòwò yín ní orúkọ Jésù kò ní run láíláí ọfà ayé ọ̀fẹ́ ìṣòdẹ̀ ní bà yín owó tí Èṣù ti sàmì sí lórúkọ Jésù ò ní ná fún yín ìkà ò ní ná fún yín ọ̀tá ò ní ná fún yín ẹni bí ò ní ná fún yín èèyàn ẹbí lórúkọ Jésù kò ní ya ṣọ́ọ̀bù yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún àwọn tó ṣàìsàn ẹ jẹ́ ká gbàdúrà Ọlọ́run májẹ̀mú Olúwa kó gbàdúrà fún yín ogun àìsàn yẹn ní orúkọ Jésù mo ní kọ́ ló máa pa yín ẹ ò ní ṣàìsàn àìsàn tó lè jẹ̀mí lọ lórúkọ Jésù kò ní sọ yín kò ní sọ lù yín kò dẹ̀ ní bànú ayé yín gbogbo ogun àìsàn gbọ́rọ̀ Olúwa nínú ayé bàbá mọ̀mọ́ yìí nínú ayé brọ́dà sísítà ní orúkọ Jésù Kristi Ọlọ́run májẹ̀mú yá kó mú àìsàn náà kúrò ní orúkọ Jésù kẹfà láfíà lólé ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún àwọn ọmọ kéékèèké ẹ̀rí wọ́n ti wà nínú ọlídé báyìí mọ́mì dáàdì gbogbo ẹrù tàbí àmì ìtúwò wọn ò ní gbé ká yín mọ́lé lórí àwọn ọmọ yẹn lórúkọ Jésù Kristi Ọlọ́run májẹ̀mú yóò sàmì sí wọn lára wọn ò ní rógun àṣetá àbọ́n wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí wọn gbogbo ẹ̀mí ajínigbé ají ọmọ gbé ní orúkọ Jésù wọn ò ní jí ọmọ yín gbé bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Ọlọ́run kó sàmì sí àwọn ọmọ yẹn lára ikú kó rí wọn kó sá àìsàn kó rí wọn kó fò lọ mọ́mì dáàdì lórúkọ Jésù ẹ̀ ní fojú sunkún àwọn ọmọ náà lórúkọ Jésù wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí àwọn ọmọ náà bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ bá wa share prógráàmù yìí mi ò rí ọwọ́ yín rárá ẹ bá wa share rẹ̀ gbogbo àwọn olùfẹ́ wa mi ò rí yín rárá lórúkọ Jésù Kristi ó yẹ máa wò kẹ́ máa share rẹ̀ lórúkọ Jésù a ó ṣe ohun rere kàn yín kọ́dún ìkó tó parí
nítorí ohun rere ni ayé yín fẹ́ lórúkọ Jésù. A ó sì ṣí àrẹ̀ kàn yín bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ já sọ fún Ọlọ́run. Ẹ̀rí ọ̀pọ̀ òyìnbó dára ní tòótọ́ ṣùgbọ́n ẹ̀gún ń bẹ ní ara rẹ̀. Ohun tí ayé fẹ́ jẹ nínú rẹ̀ tó dùn yẹn gangan òun ni wọ́n ń wá kiri. Ẹ já sọ fún Ọlọ́run. Ayé fẹ́ yín, ayé fẹ́ràn yín, ò fẹ́ràn yín. Àníṣẹ́ kí wọ́n fohùn rere wá ayé yín kàn. Bí ayé fẹ́ràn ọ̀pọ̀ òyìnbó bí wọn ò fẹ́ràn rẹ̀, síbẹ̀síbẹ̀ wọn ó sára ni nítorí pé kíni ohun tó dùn nínú rẹ̀ yẹn gangan ni wọ́n fẹ́ mu. Ọlọ́run májẹ̀mú, Ọlọ́run á sọ yín di ohun pàtàkì èyí tí ayé yóò máa ṣe kíni, tí ayé ò nífẹ̀ẹ́ yín, tí ènìyàn yóò nífẹ̀ẹ́ yín, tí àwọn ọkùnrin àti obìnrin tí wọn ò nífẹ̀ẹ́ yín láti lè ṣe kíni, láti jẹ́ pé ohun tí ẹ̀ ń ṣe yẹn gangan yóò wọ́n láti wá yín kàn. Bẹ́ẹ̀ ni yóò rí, bẹ́ẹ̀ ni yóò rí nínú ìrìn àjò ayé yín. Ṣùgbọ́n ẹ jẹ́ á fi ọ̀pọ̀ òyìnbó yẹn gbàdúrà, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run nítorí pé kíni wọ́n fẹ́ràn ọ̀pọ̀ òyìnbó wọn ò fẹ́ràn rẹ̀, síbẹ̀síbẹ̀ ayé ń fowó wọn rà á. Ẹ̀mí mọ́ o, ayé nífẹ̀ẹ́ yín, wọn ò nífẹ̀ẹ́ yín, ó yá kí wọ́n fohùn rere wá ayé yín kàn. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù Kristi. Wọ́n nífẹ̀ẹ́ yín, wọn ò nífẹ̀ẹ́ yín. Ọlọ́run májẹ̀mú, Olúwa o, kó jẹ́ kí wọ́n fohùn rere wá ayé yín kàn, kí wọ́n fohùn rere wá ayé yín rí. Wọ́n nífẹ̀ẹ́ ọ̀pọ̀ òyìnbó wọn ò nífẹ̀ẹ́ rẹ̀, wọ́n fowó wọn rà á. Bẹ́ẹ̀ ni bóyá nífẹ̀ẹ́ yín, wọn ò nífẹ̀ẹ́ yín, wọ́n fohùn rere wá ayé yín kàn nítorí pé kíni òrèrè láyé yín fẹ́. Lónìí ní orúkọ Jésù, kí wọ́n fohùn rere wá ayé yín kàn. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ já sọ fún Ọlọ́run. Ẹ̀mí mọ́ o, níbo ni iṣẹ́ rere mi wà? Ọlọ́run májẹ̀mú, Olúwa wá rí fún mi, ó yá kó fi lé mi lọ́wọ́. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Dáàdì mọ́mì, níbo ni iṣẹ́ rere yín wà? Ta ló wà lọ́wọ́ rẹ̀? Ta lẹni tí wọ́n fi lé lọ́wọ́? Ta ló mú pamọ́? Ọlọ́run májẹ̀mú, ó yá kó wá kàn, ó yá kó fi lé yín lọ́wọ́. Iṣẹ́ rere yẹn lórúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú yóò fi lé yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ohun Olúwa náà rí látẹnu ìyá àdúrà Ìdàbàníṣe JP. Ètò láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi lè àánú ní ìlú Nàìjíríà níbí. Lórúkọ Jésù Olúwa yóò fàánú bẹ̀ ayé wa wò. Mo ní bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kásẹ̀lì tàbí fún ìbéèrè tàbí fún ìdí kan tàbí ìkejì, tẹ́ wá wò pé mo dẹ̀ fẹ́ pé ìyá àdúrà Ìdàbàníṣe JP yìí, mo fẹ́ pé mo fẹ́ bá sọ̀rọ̀. Kí ni tẹlifóònù nọ́mbà mi náà rèé 080 38 53 92 42 080 38 52 53 92 42 080 38 53 92 42 tàbí nọ́mbà wa kejì 070 37 38 37 50. Mi ò mọ nọ́mbà yẹn mọ́, ṣùgbọ́n kò sí ètò ẹ pè wá sí tà ní gbé 070 37 84 23 11. Yes, ẹ̀mí mọ́ ò káre lórúkọ Jésù. ohùn wa sínú Ọlọ́run, ohùn Ọlọ́run sínú ayé wa kò ní di sọ̀rọ̀ òdì sí. Ní ìjọ mẹ́jọ ẹ jẹ́ ká pàdé ètò yìí bákan náà lórí ètò ohùn Olúwa látẹnu ìyá àdúrà Ìdàbàníṣe JP èyí tí ó máa wá nílùú Nàìjíríà níbí. Lórúkọ Jésù, a ò ní gbèrè tìjú, ọfà ayé ọ̀fẹ́ ìṣòdẹ ní bà wá nínú ayé yìí. Lórúkọ Jésù, a ó tùjú ká nítorí pé kíni a ó ṣẹ́gun ayé. Gbogbo ìrìn àjò wa nínú ayé yìí kò ní já sí ẹkún, kò ní já sí òṣè, kò ní já sí ìdààmú àti ìfòòró. Lórúkọ Jésù, ọkàn wa yóò balẹ̀. Ohùn Olúwa sínú ayé wa lórúkọ Jésù yóò di ògo ni, kò ní di ìdààmú. Ní ìjọ mẹ́jọ já pàdé wa lórí ètò ohùn Olúwa bákan náà ní ìjọ mẹ́jọ. Àtẹ̀mí àti yín àní dòkú, kódà nífẹ̀ẹ́ dòkú lórúkọ Jésù. Àdúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Rédíò Nàìjíríà tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ Rédíò tẹlifíṣàn ní ìlú UK. Lórúkọ Jésù, ohùn Olúwa sínú ayé wa kò ní di ìsọ̀rọ̀ òdì sí. Ẹ já lọ lọ àwọn sáàmù tí mo fún wa yẹn, ẹ jẹ́ ká lò ó. Ó ní tètè ṣe bí wòlíì bá ṣe wí, tètè ṣe bó ṣe sọ yẹn. Lórúkọ Jésù, a ó ní ìbùkún, a ó ní ẹ̀rí ńlá ní ìjọ mẹ́jọ. Àtẹ̀mí àti yín ẹ jẹ́ ká pàdé. Ó dàbọ̀.